òjò tí ń rọ̀ tí ò dá ọba mi òkè nìkan ló mọ iye ẹni tí ó pa. Ǹjẹ́ ẹ mọ̀ wípé tí a bá ṣe é lẹ̀ báyìí òní tàn kálẹ̀, ohun tó bá sì tàn kálẹ̀ táyé mọ̀ ní dìtàn, ìtàn gan-an ni èsì ìjẹ́dà tán. Wọ́n ní eléyìí ni mo fi ń kí wa kú déjà àsìkò yìí ní gbogbo tí ẹ bá ti láǹfààní láti máa wò mí pé a kú ojúmọ́, a kú ìyálẹ̀ta, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ káalẹ́, ẹ kú àjì, ẹ kú gbogbo àsìkò yòówù tá a wà lápá ọ̀dọ̀ tí Olúwabùkọ́lá Adélékè yìí náà rí alákàsọ èdè. Mo kí yín pé a kú bójú ọjọ́ ṣe rí, a kú bí gbogbo nǹkan ṣe ń lọ. Láṣẹ Elédùmarè yóò yẹ wá, kò ní yẹ ẹ lẹ̀, tí wọ́n sì ní lè ju tayé lọ. Ẹ mọ̀ bóde eléyìí tí a wá lónìí àkànṣe ni, gẹ́gẹ́ bí ohun tí mo fi bẹ̀rẹ̀ wípé ìta bá ṣe tó tàn kálẹ̀ báyìí ní dìtàn, ìtàn gan ni èsì jẹ́ èèyàn tán. Ọ̀kan pàtàkì lára àwọn tó ti wáyé yìí tí a lè tọ́ka sí iṣẹ́ tó ṣe torí iṣẹ́ tó ṣe tàn kálẹ̀, iṣẹ́ rẹ̀ tó wá tàn kálẹ̀ gan náà láwá rúpọ̀ tó dìtàn, ìtàn gan náà ni ò sì jẹ́ ó tán. Tó fi gé wípé láti ọdún ní gídé àyájọ́ ọjọ́ òní lọ́dún 1958, àwọn àgbà tí wọ́n mọ bí ọjọ́ náà ṣe rí ni wọ́n lè sọ bó ṣe kan tó. Ó kan gbogbo kan bí ìbò, ọmọ òlé ọmọ ní ọlọ́mọ ń gbọ́mọ ni, ọmọ aságbò tún ìyá aságbò sí torí kíni, torí ipá kọni kan lọ ni. Akọni wo wá lakọni tó lọ yìí? Kí làwọn nǹkan tí ó mú kí ìtàn rẹ̀ ó máa tàn tí ò fi tán? Mo wá wòye pé bá a bá fẹ́ sọ̀rọ̀ akọni náà là á fọ̀rọ̀ lọ. Olójẹ́ kí n wá rò wípé ọ̀rọ̀ akọni tá a fẹ́ ẹni ojú rẹ̀ tó àwọn àsìkò tí wọ́n mọ̀ tó sì jẹ́ alárògbó àtàtà, olóyè ká pè ságbo kó wá bá ní jáde sọ́rọ̀ akọni. Olójó jẹ́ pé àwọn orí odò láyé Àrẹ̀mú ò lẹ́mọ̀ gbádùn fún àrí àsìkò tá a fi sọ̀rọ̀ nípa akọni tí a fẹ́ sọ lónìí. Ẹ mọ̀ wò pé mò ń sọ̀rọ̀ akọni. Àwọn orin tí mo sì gbé sí ọ̀rọ̀ pé Akíntọ́lá ní sọ báwo ló ṣe papọ̀ mọ́ra wọn, ẹ̀yẹ ṣá máa bá mi lọ o, ẹ rí ibi tó gbàgbé mọ́ra wọn. Bẹ́ẹ̀ni, ikú ìfẹ́ ẹ̀dá téyìn ò ní dúró dè mí díẹ̀ ń sáré dágbére nílé ká tó mọ́ ọ lọ. Rárá o, bó bá ti dé ó dénú. Dídé rẹ̀ sì rèé pínpín tí mú kí gbogbo iṣẹ́, gbogbo ìrìn, gbogbo akitiyan, gbogbo làálàá ẹ̀dá tí mú kí ó pinni. Ọmọ àlẹ́ ní kú ikú òdójú tì wà yìí. Ikú ń pani lóòótọ́ ilẹ̀ ń jẹyàn. Bẹ́ẹ̀ni, oníkọ́nikú ti pani. Kì í sàsìkò ìrìnlẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń jẹ́ èèyàn, àmọ́ síbẹ̀ àwọn kan wà tó ṣe wípé lílọ wọn ò ṣe é gbàgbé. Irú àwọn wọ̀nyí la máa ń tọ́ka sí gẹ́gẹ́ bí ẹni alọ má ṣe é gbàgbé. Kí wá ní sọ ní dẹni alọ má ṣe é gbàgbé o, àṣeélẹ̀ tí ìtàn ni. Ikú pa bírí abírí lọ láyé. Ikú pa bírí. Ìmọ̀ ni peculiar pẹ̀ǹkẹlẹmẹ́sì, ìyẹn ni peculiar mess tó di pẹ̀ǹkẹlẹmẹ́sì. Ṣé ògédé peculiar mess tó di pẹ̀ǹkẹlẹmẹ́sì nìkan gan lè bó tó sọ? À ń padà bọ̀ lórí eléyìí ò ní gbà mí. Àmọ́ ta gangan ni Adélabú Adégòkè Àkàndé yìí gan?
mò ń lọ gan rèé Agbọ́kú Adélabú. Níbo ni ilé ìyá tó ti rèé múmú ń ta nìyá rẹ̀ gan? Gbogbo àwọn tí a máa gbé yẹ̀wò láàrin ìṣẹ́jú díẹ̀ tí màá lò pẹ̀lú yín rèé. Bẹ́ẹ̀ ni o, torí ẹ̀ ló jẹ́ kí n sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wípé àwọn àgbà tí wọ́n wà láyé ní àyájọ́ ọjọ́ òní ní ọdún 1958 àwọn ni wọ́n lè sọ irú yánpọnyánrin, irú rògbòdìyàn, irú rúkèrúdò tí kú Adélabú tó fà nílẹ̀ Ìbàdàn. Bẹ́ẹ̀ ni gbogbo nǹkan pátápátá ni pinpin tí ó pin sí àbí. Gbogbo ẹnu tá à ń lé bebebe gbogbo àfẹ̀mí ni èmi mo wà ń bí àwa làwà ń bẹ́ àwa ní ọjọ́ kan báyìí ní pinpin tí ó pin sí gbogbo ẹ̀. Ẹ yẹ kí n wá sọ fún wa irú èèyàn wo gan-an ni Adélabú tá à ń sọ yìí. Ọjọ́ kẹta oṣù kẹsàn-án ọdún 1915 olókè mo wáyé gẹ́gẹ́ bí gbogbo ọmọ ṣe é wáyé. Ìtàn sì fi lélẹ̀, àkọsílẹ̀ fi hàn, ẹ̀rí tó dájú fi lélẹ̀ wípé orúkọ bàbá tó bí ni Sànúsí Àṣeyànbí Adélabú. Sànúsí Àṣeyànbí yìí olójẹ́ ọmọ ilé Olúòkun, èyàn àdúgbò tá à ń pè ní Òkè Olúòkun ní ìsìn. Ibẹ̀ náà la sì ń tọ́ka sí gẹ́gẹ́ bí ilé Adélabú. Téèyàn bá ń bọ̀ láti ilé tuntun tó fẹ́ máa lọ ọ̀nà Òkè Odò, àárín méjì ò ní ilé Òkè Olúòkun wà, èyí tó jẹ́ ilé bàbá Adélabú. Bàbá yìí sì lápò orúkọ rẹ̀ ní Sànúsí Àṣeyànbí. Nígbà tí ìyá tó bí ó jẹ́ Àwùjọọlá Àjọkẹ́. Àwùjọọlá Àjọkẹ́ tó jẹ́ ìyá Adélabú yìí ọmọ ìsàlẹ̀ òsì lòun, ọmọ ìsàlẹ̀ Ìjẹ̀bú. Ṣé ẹ mọ̀ ibi tí ń jẹ́ ìsàlẹ̀ Ìjẹ̀bú? Níbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ tá a bá ń bọ̀ láti ọjà Aba tá a fẹ́ máa lọ sí Ìdí Arẹrẹ níbi ilé Ọ̀párìndé, bàbá wa kábíyèsí Ọ̀párìndé, àárín ibẹ̀ ní ìsàlẹ̀ Ìjẹ̀bú. Ọmọ ìsàlẹ̀ Ìjẹ̀bú nìyá tó bí. Bàbá rẹ̀ olọmọ Òkè Olúòkun. Ó túmọ̀ sí wípé àti bàbá àti ìyá ọmọ Ìbàdàn ni wọ́n. Bẹ́ẹ̀ ni ó sì pọ̀ níṣègùn bí ẹni tí ò megbò kò sẹ́ni tí ó bí. Gẹ́gẹ́ bí mo ṣe ń bá a bọ̀ nígbà òdi ayé ní ọjọ́ kẹta oṣù kẹsàn-án ọdún 1915. Nígbà òdìjọ́ kẹjọ gẹ́gẹ́ bí àṣà wọ́n sọ lórúkọ bí wọ́n ṣe ń sọ gbogbo ọmọ lórúkọ. Ẹ máa wò pé orúkọ wo ni wọ́n sọ. Ó náà lórúkọ Ìsàní torí mùsùlùmí òdodo ni bàbá tó bí. Ó pàápàá kó tó di wípé ó ṣílẹ̀wọ̀ Àlájì ni. Orúkọ Ìsàní ẹ̀ ní Gbàdàmọ́sí Adégòkè Àkàndé Adélabú. Gbàdàmọ́sí Adégòkè Àkàndé Adélabú. Ó ní akọni tó wáyé ní ọjọ́ kẹta oṣù kẹsàn-án ọdún 1915 tó sì padà lọ́nà tí ó fa ọ̀pọ̀lọpọ̀ rògbòdìyàn ní àyájọ́ ọjọ́ òní ní ọdún 1958. Kí wọ́n làwọn nǹkan tí ó ṣe tó mú kí ikú rẹ̀ ó dùn ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Irú àwọn ìgbésẹ̀ wo ló ti gbé? Kí gangan ló bí pẹ̀ǹkẹlẹ́bẹ́ẹ̀sì tá a sọ domi lásìkò yìí? Gbogbo àwọn nǹkan tí a tún pẹrẹpẹrẹ rẹ̀ láàrin ìṣẹ́jú díẹ̀ tí a jọ lò papọ̀ rèé. Ẹ dákun gẹ́gẹ́ bí ẹ̀bẹ̀ tèmi máa ń bẹ̀ yín ní gbogbo ìgbà, ẹ bá wa tàn kálẹ̀ káwọn tí wọn ò tí ì láǹfààní láti mọ̀ nípa ètò ìṣẹ̀dálẹ̀, níbi tí a ti rán wa létí àwọn nǹkan pàtàkì tó yẹ ká mọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà tí ò yẹ ká fọwọ́ lẹ́rán. Káwọn àjòjì gòdògbò wá mọ́ ti òkè ọ̀hún wá máa tọ́ka ìtàn wa fún wa. Ẹ dákun ẹ bá wa tàn kálẹ̀ káwọn tí wọn ò tí ì mọ̀ nípa rẹ̀ ó lè mọ̀. Bákan náà ni a tún rọ̀ yín pé kẹ́ darapọ̀ mọ́ wa lójú òpó YouTube wa eléyìí tí a pè ní Ìṣẹ̀dálẹ̀ Àbínibí wa.
bá bọ̀ orúkọ tí wọ́n sọ gan-an ní níjọ́ kẹjọ tí a bí oní Gbàdàmọ́sí Adégòkè Àkàndé ọmọ Sànúsí Àṣìyànbí Adélabú. Nígbà tó náà ń dàgbà gẹ́gẹ́ bí gbogbo ọmọ ṣe ń dàgbà, ó lọ sílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ṣé ẹ mọ̀ wípé lásìkò ìgbà náà ilé ẹ̀kọ́ ò tí ì pọ̀, kò tí ì di ilé kìíní sílé kejì bíi tàsìkò yìí. Àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ó rí ilé ẹ̀kọ́ níbi tí ó jìnà púpọ̀ sí ilé bàbá rẹ̀. Ẹ jẹ́ fi kú pé lásìkò ìgbà náà níwọ̀n bá bí agbára bàbá rẹ̀ náà jẹ́ ẹni tí ó múṣẹ́ lọ́kùnkúndùn. Tí a bá ń tọ́ka lára àwọn tí wọ́n kọ́kọ́ kọ́lé pẹ̀tẹ́ẹ̀sì nílẹ̀ Ìbàdàn, ìkan lára wọn náà ni bàbá Sànúsí Àṣìyànbí Adélabú tó jẹ́ bàbá Adégòkè tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. Ẹ̀yẹ̀ wọn a máa mú ti Adégòkè lọ. Ó bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ọdún 1925. Ilé ẹ̀kọ́ wo ló ti wá bẹ̀rẹ̀? Ilé ẹ̀kọ́ St. David's CMS. Ṣé mọ̀ pé ní ìgbà náà àwọn Christian Missionary Society ni wọ́n ń ṣàkóso ilé ẹ̀kọ́. Nítorí náà ó lọ sí ilé ẹ̀kọ́ St. David's CMS Elementary School, eléyìí tí a mọ̀ sí St. David Primary School lásìkò yìí. Ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ rẹ̀ ní ọdún 1925. Ó sì kúrò ńbẹ̀ ní ọdún 1927. Kíkúrò ńbẹ̀ tó kúrò ńbẹ̀ yìí, ó lọ tẹ̀síwájú láti parí ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ rẹ̀ ní ilé ẹ̀kọ́ CMS Màpó. Ó sì ṣe ìdánwò àṣekágbá láti kúrò ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ọdún 1930. Nígbà tó parí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ tí orí ẹ̀ pé tó jáfáfá, ó tẹ̀síwájú lọ sí ilé ẹ̀kọ́ sẹ́kọ́ndírì, ìyẹn ilé ẹ̀kọ́ gíga rí. Ìfẹ́ pè nílé ẹ̀kọ́ tó yẹ ká bá sọ nípa àní ilé ẹ̀kọ́ gíga jùlọ. Ó lọ sí ilé ẹ̀kọ́ sẹ́kọ́ndírì Government College Ìbàdàn. Tí ẹ sì mọ̀ pé láyé ìgbà náà ilé ẹ̀kọ́ sẹ́kọ́ndírì ìwọ̀nba náà ló wà. Ògédé àwọn akẹ́kọ̀ọ́ tí orí wọn bá sì pé dáadáa àtòbí tó mọ pàtàkì ẹ̀kọ́ gan ni wọ́n lè fọmọ́lẹ̀ láti lọ sí ilé ẹ̀kọ́ nígbà náà. Nítorí náà òun náà wà lára àwọn tí a lè tọ́ka sí lára àwọn tí wọ́n lọ sí ilé ẹ̀kọ́ Government College Ìbàdàn yìí láàrin ọdún 1931 sí ọdún 1935. Nígbà tó wá kúrò ní ilé ẹ̀kọ́ Government College bí ọdún 1935 yìí, ṣé ẹ mọ̀ wípé wọ́n ní ọmọ tí ó jẹ́ àṣàmú kékeré ni ó ti mọ jẹnu ṣámúṣámú, àti wípé ọmọ tí ó di baálé lọ́la àti kékeré lẹ́ẹ̀ tí mọ rí nínú wa rẹ̀. Torí gbogbo òwò àti ṣe rẹ̀ ni ó mọ bá a ṣe ń ṣètò, ni ó mọ bí nǹkan ẹ̀ fi mọ̀ pé ọmọ eléyìí ó ṣe é fi lélẹ̀ fún, ọmọ eléyìí bá a bá fẹ̀yìn lẹ̀ fún kò ní bẹ́yìn jẹ́. Bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ Gbàdàmọ́sí Adégòkè Àkàndé Adélabú. Nígbà tó wà ní ilé ẹ̀kọ́ Government College yìí, ó jẹ́ akẹ́kọ̀ọ́ tí orí ẹ̀ pé, tí ó mọ̀wé dáadáa, tí múṣemúṣe rẹ̀ dá múṣemúṣe lẹ́nu ẹ̀kọ́. Eléyìí ló wá jẹ́ kóríyá tí ó fi ní àǹfààní láti gba ètò ẹ̀kọ́ ọ̀fẹ́, èyí tí a mọ̀ sí scholarship. Ẹ̀kọ́ ọ̀fẹ́ yìí ló fi wá lọ sí ilé ẹ̀kọ́ gíga ti Yábà ní ọdún 1936. Nígbà tí ẹ sì fi ọ̀rọ̀ pẹ̀kí lẹ́gẹ̀ lórí pẹ̀kí kẹ́ tó sọ̀rọ̀ pẹ̀kí, lọ́dún 1936 ló wọ ilé ẹ̀kọ́ gíga ti Yábà. Ibẹ̀ ló sì ti kẹ́kọ̀ọ́ tòye. Ìgbà tó bá yege yìí tán, ó bẹ̀rẹ̀ iṣẹ́. Ẹ bẹ̀rẹ̀ pé ńbo ló ti ṣiṣẹ́. Ó bẹ̀rẹ̀ iṣẹ́ ní ilé iṣẹ́ UAC, ìyẹn ní United African Company Limited. Òun ló sì ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tí orí ẹ̀ pé. Ó ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ láti ipò òṣìṣẹ́ lásán dé ipò alákòóso. Ìtọ́tí ẹ̀mí díẹ̀ múlẹ̀ ní pé òun ló kọ́kọ́ jẹ́ èèyàn dúdú tó ṣe alákòóso
iléeṣẹ́ United African Company yìí ní ìgbà náà. Gbogbo àsìkò tá à ń sọ yìí tí ẹ bá ń fi ojú wò ń ka ẹ̀, ọjọ́ orí rẹ̀ ò tí ì jọjú 22 lọ. Ó túmọ̀ sí wípé tí ọjọ́ orí rẹ̀ pé ó fi ààyè gbà láti jẹ́ kí púpọ̀ ìrìn àjò rẹ̀ ò yá, torí pé àwọn ibi tó ti ń ṣiṣẹ́ tí wọ́n bá ti kíyèsí pé orí ọmọ yìí pé wá fún láàyè, ó jẹ́ kí ó ráàyè tètè gòkè. Olójẹ́ kó jẹ́ pé lẹ́ni ọdún 22 ó ti láǹfààní láti wà ní ipò alákòóso iléeṣẹ́ UAC, ìyẹn ní United African Company Limited. Lẹ́yìn èyí, ìgbà tó kúrò níbi iṣẹ́ yìí, ó tún wá ṣiṣẹ́ gẹ́gẹ́ bí alámòójútó àjọ aláfọwọ́sowọ́pọ̀ fún iléeṣẹ́ ìjọba. Ó wá ṣiṣẹ́ ó ṣe ilé fún odidi ọdún 7. Ó bẹ̀rẹ̀ ní ọdún 1938. Ẹ rí wípé gbogbo ẹ̀ kánmọ́ torí wọ́n rí wípé àtòfiṣẹ́ ogun wọn ni. Ẹni tá a fi wájú ogun tẹ́rù èèbani ni. Ẹni tí darí iléeṣẹ́ tí mú iléeṣẹ́ tẹ̀síwájú ni. Báyìí ló ṣe ń ṣe títí àmọ́ ńgbà tó yá ó wò wípé gbèdéke ààyè téèyàn máa ń ní tó bá fẹ́ fi tọkàntọkàn ṣiṣẹ́ ìjọba, tá a bá ní máa dọ́gbọ́n sí bí púpọ̀ àwọn èèyàn ṣe ń ṣe lásìkò yìí. Ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ ìjọba bó ṣe tọ́, àsìkò péréte báyìí ni irú wọn máa ń ní fúnra wọn, ni á ní fún ẹbí rẹ̀, ni á ní fún àwọn nǹkan tí ó jẹ́ tiẹ̀. Eléyìí náà ló mú kí Gbàdàmọ́sí Adégòkè Àkàndé Adélabú náà ṣe wá wò pé eléyìí tóun ṣe lẹ́nu iṣẹ́ ìjọba tó nígbà tó ti lọ ọdún 7 ń bẹ̀, pé kóun kúkú máa ṣiṣẹ́ ara tòun, á lè fi ààyè gba òun láti ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan fúnra ara òun. Ó ṣèpinnu yìí, ó sì tẹ̀lé èrò rẹ̀, ló wá di wípé ó bẹ̀rẹ̀ sí ní ṣe òwò káràkátà, ó ń ṣòwò kòkó, ó ń ṣòwò aṣọ, ó ń ṣe kátàlé-káralé, ó ń ṣe akọ̀ròyìn. Bákan náà ló tún ṣe òṣèlú ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn. Ẹ wò pé ẹnìkan fún bí oríṣi iṣẹ́ 7, ó gán làbá máa tọ́ka sí gẹ́gẹ́ bí oúnṣẹ́ 7. Àmọ́ iṣẹ́ 7 tiẹ̀ ṣe múrí kan bí àṣà tá à ń dá lásìkò yìí o. Ó ṣe gbogbo àwọn iṣẹ́ yìí láti rí wípé torí gẹ́gẹ́ bí ẹni tó ní ìyàwó púpọ̀, ẹni tí kò fẹ́ kí ilé rẹ̀ ó mẹ́ẹ̀, ṣe mọ̀ pákìtìyàn àti ilé mójútólé àti àdúgbò àti àwùjọ. Òun náà ló fẹ́ tọ́gùn ní kẹ́sẹ́ tó fi fiṣẹ́ lẹ̀ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìdí wá rèé tó fi wá wò wípé òun ò gbọ́dọ̀ jókòó ti ọ̀nà ẹyọ kan gẹ́gẹ́ bí tí ó máa mú owó wọlé. Ó ní láti ṣe iṣẹ́ bí oríṣi 2 oríṣi 3. Bí owó ò bá tètè wọlé láì abala bíi yóò wọlé láti bíi. Bí ti bíi bá pẹ́ díẹ̀, á rí tààrin. Bí tààrin bá fẹ́ yá gágá, á rí ti ibòmíì. Ó ṣe di wípé ó ń kó gbogbo ẹ̀ mọ́ra, tó sì ń ṣayé ẹ̀ lọ, tó jí ọ̀rẹ́ mẹ̀kúnnù. Kì í ṣe ẹni tí máa ń ṣe pé àwa tá a mọ̀wé ọ̀tọ̀ láyé wa, àwọn tí ó kàwé ọ̀tọ̀ láyé wọn. Àtẹni tó kàwé àtẹni tí ó kàwé, òun la gbọ́ pé máa bá a ṣe. Ó wá ṣe báyìí ń báyé rẹ̀ lọ. Ẹ má gbàgbé pé mo ti mẹ́nu bà wípé ó ń ṣe òṣèlú ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn. Ẹgbẹ́ òṣèlú tó sì darapọ̀ mọ́ nígbà náà ni ẹgbẹ́ òṣèlú NCNC, ìyẹn ni ẹgbẹ́ òṣèlú ti Nnamdi Azikiwe, wọ́n máa ń pè ní ẹgbẹ́ òṣèlú Zik. Ó sì ń gbáyé ẹ̀ lọ ṣáájú ọdún 1951. Ọdún 1951 gangan làwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ gẹ́gẹ́ bí olóṣèlú, tí púpọ̀ àwọn èèyàn tí wọn ò mọ bí ṣe ń ṣòṣèlú pẹ́pẹ́ẹ̀pẹ́ tẹ́lẹ̀, tí wọn ò mọ̀ tẹ́ẹ̀ṣẹ̀ wá rí wípé ọkùnrin yìí àṣẹ báyìí lórí ẹ̀ pé, ọkùnrin yìí àṣẹ èèyàn báyìí ni, ọkùnrin yìí àṣọpọ̀lù ẹ̀ kí tó báyìí. Kí ló ṣẹlẹ̀ lọ́dún 1951 tí wọ́n fi mọ̀ gẹ́gẹ́ bí ọlọ́pọlọ pípé, tó fi di pé wọ́n wá ń padé Adégòkè Adélabú ń bì, Adégòkè Adélabú lọ́hùn. Ẹ fẹ́ mọ̀ ń bọ̀. Adégòkè tán lọ lé ìyá lọ mú ipò Adélabú, wọ́n dá fúláṣì
mo ṣe ń bá a bọ̀ tọ̀rẹ́ ni ó bá bá lọ ló bá kú ní ọdún 1951 Nnamdi Azikiwe àti àwọn èèyàn rẹ̀ wọ́n wá sí Ìbàdàn gbà náà láti wá kí ọbabìnrin ilẹ̀ Gẹ̀ẹ́sì ìyẹn Queen of England. Ṣé ẹ sì mọ̀ wípé wọ́n nílò ẹni tí ó ṣe ògbìfọ̀ ọ̀rọ̀ wọn tí ọ̀rọ̀ ó fi jágere táwọn tí gbogbo àwọn tí wọ́n bá wọn lọ náà ó fi bèè lóye nǹkan tí wọ́n sọ. Àwọn wá wò pé báwo ni wọ́n ṣe yanjú ọ̀rọ̀ ẹ̀ta ni ó ṣe ògbìfọ̀ tí gbogbo táwọn aráàlú gbọ́n téèbù ń wí tí Azikiwe náà ó ráyè sọ tó ní ká tí ìbáṣepọ̀ tó gbọ́pọn títàkùrọ̀sọ wọ́n fi gbígbóǹgbò wálẹ̀ torí ṣe mọ̀ wípé bẹ́ẹ̀ni kìíní bá ń ṣèdè kìíní tẹ́lòmíì ṣèdè míì tí ò sí ògbìfọ̀ tó dáńtọ́ láàrin wọn láti jẹ́ kí ẹnì kìíní ọmọ tí kejì ń wí lọ́pọ̀lọpọ̀ ìgbà ìtàkùrọ̀sọ yìí lójútùú gbogbo àfọ́jú pọ̀ níbi iṣẹ́ ẹnu òjò. Àmọ́ ní ọdún 1951 yìí Adégòkè Adélabú ló fara rẹ̀ kalẹ̀ láti ṣe ògbìfọ̀ láàrin wọn. Ọ̀nà tó wá gbà ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ rẹ̀ lọ́dún yìí ó wá jọ púpọ̀ àwọn èèyàn lójú torí wípé àwọn tí wọ́n jẹ́ púrúùtù ó sọ Yorùbá lásọ jinlẹ̀ kò sọ Yorùbá tátàtà wọ́n sọ pé ó sọ ògidì èdè Yorùbá fún àwọn tí ó sì sọ Gẹ̀ẹ́sì náà fún ó sọ Gẹ̀ẹ́sì tó dáńtọ́. Eléyìí wá jọ wọ́n lójú ó wá jẹ́ kí púpọ̀ àwọn èèyàn kí wọ́n tún wá mọ iye ẹ̀ sí pé ẹni tó bí ẹ̀ pé irú àwọn tá a nílò nípò òṣèlú náà lélẹ́yìí ẹni tí ó lè rọrùn láti kàn sáráàlú tí ó sì ní ní aráàlú náà lára láti kàn sí torí yóò gbọ́ tiwọn ó gbọ́ tigun kìíní ó gbọ́ tigun kejì. Àmọ́ ṣé ẹ gbàgbé fún èyí tí ẹ bá mọ̀tọ̀ wípé ní ọdún 1951 yìí èyí ò ní ọjọ́ 21 oṣù kẹta òun náà ni wọ́n dá ẹgbẹ́ òṣèlú Action Group sílẹ̀ eléyìí tí olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí wọ́n dá sílẹ̀. Gbogbo ibi tí oríṣiríṣi awuyewuye tó ti wá bẹ̀rẹ̀ nù ọdún 1951 tó ṣe ògbìfọ̀ tí gbogbo èèyàn mọ̀ yìí ọdún náà ni ọ̀rọ̀ awuyewuye ọ̀rọ̀ ẹjọ́ nǹkankan ló ti wọ̀rọ̀ rẹ̀. Ẹ bẹ̀rẹ̀ pé ẹjọ́ kíni awuyewuye kíni. Ikú pẹ̀lú àpè ikú apẹni tí ń pè ní àtẹ̀wá àsìkò yòókù Muhammadu tí jó ń sẹ́ ńlá. Nígbà tó ṣe ògbìfọ̀ ìtàn lọ́dún náà àtigun kìíní àtigun kejì ni wọ́n ṣe sàdánkátà sí tàṣe kí akọni. Ìgbà tó wá di wípé wọ́n wá dá ẹgbẹ́ Action Group náà sílẹ̀ ní ọjọ́ 21 of March ọdún 1951 yìí kan náà wọ́n wò pé olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kíyèsí wípé Adégòkè Adélabú ò wúlò fún ẹgbẹ́ tuntun tá a ti ṣẹ̀dá sílẹ̀ torí yóò rọ̀ lọ́rùn láti kàn sí gbogbo àwọn aráàlú yóò rọ̀ lọ́rùn láti lè sọ̀rọ̀ dáadáa torí ẹni tó dáńtọ́ ẹni tó gbólóhùn ni. Àmọ́ ó ní òun ò lè tó bí ẹgbẹ́ tuntun kóun fi eléyìí tóun ti ń bá ṣe kóun ó fi ilẹ̀. Wọ́n gbìyànjú láti sọ fún pé eléyìí ẹgbẹ́ tiwantiwa ó ní lóòótọ́ kò sí ìjà kò sí ìta ẹni tóun nífẹ̀ẹ́ sí tí àwọn jọ ní ìbáṣepọ̀ ní olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àmọ́ lórí ọ̀rọ̀ òṣèlú yìí ẹgbẹ́ eléyìí tóun ti ń ṣe tóun ti dúró tóun ti láǹfààní láti wà ní ipò akọ̀wé ó ní akọ̀wé fún ìwọ̀ oòrùn Nàìjíríà fún ẹgbẹ́ òṣèlú NCNC láyé ìgbà náà pé owó wàá kúrò ní ipò akọ̀wé òun ó fi ẹgbẹ́ tóun ti ń ṣe sílẹ̀ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ tuntun. Ọ̀rọ̀ ńlọ wá di wípé ó ń fi oní ọ̀dà òun á ronú sí i ó fi àsìkò ìgbà kan ó kúrò Ìbàdàn lọ sẹ́kọ̀ọ́ gbogbo àwọn tí wọ́n wá jágbẹ́ kò sí nǹkan méjì tí wọ́n máa bí Adégòkè bò ní bolóró sí Adégòkè bò ní bolóró sí. Nígbà tó wá di ní ọdún 1952 ó ṣe àgbékalẹ̀ gbólóhùn pàtàkì kan tó mú kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tún wá rí sí i gẹ́gẹ́ bí ọlọ́gbọ́n. Àwọn tí wọ́n ní àròjinlẹ̀ wọ́n ronú pẹ̀lú ẹ̀ àmọ́ ṣe mọ̀ wípé
gángan lọ̀rọ̀ ilé ayé ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ní máa kọ sẹ́lòmíì bí ìlú gángan. Àwọn kan ronú pẹ̀lú èrò, wọ́n gbà pẹ̀lú èrò rẹ̀, àbáka àwọn kan wò pé kíni, ó wò pé kò yẹ kí ọ̀rọ̀ òṣèlú tàbí ọ̀rọ̀ ẹ̀yà tàbí ọ̀rọ̀ ẹ̀sìn kó máa fa áwọ̀ láàrin àwa ẹ̀dá èèyàn. Ó yẹ ká máa rí ara wa. Mo fẹ́ kí ẹ farabalẹ̀ gbọ́rọ̀ yìí dáadáa, torí àwọn ọ̀rọ̀ ń fi hàn pé lóòótọ́ gẹ́gẹ́ bí ẹni tí kò ṣeé gbàgbé tí ìròrí ẹ̀ jinlẹ̀ púpọ̀. Ó ṣàlàyé lọ́dún náà lọ́hùn wípé kò yẹ kí ọ̀rọ̀ ẹ̀sìn, ẹ̀yà, òṣèlú tàbí ipò kó máa pààlà láàrin àwa èèyàn. Ó yẹ ká máa rí ara wa wípé ọ̀nà kan náà láti wá, a sì dí ayé láti ibì kan náà. A wà níbi tá a wà torí pé Olódùmarè fi wá síbi tá a wà ni. Ó wá fi àlàyé ẹ̀, ó gbé kalẹ̀ pẹ̀lú ìtàn kékeré kan. Ó sọ ní ọjọ́ náà wípé bí ọmọ bá jẹ́ ọmọ ilẹ̀ Ìgbò, tí a mọ̀ pé ọmọ yìí ọmọ Ìgbò ni o, bí wọ́n bá gbé lọ sí ilẹ̀ Haúsá ní pínísí, kò ní gbọ́ èdè Ìgbò mọ́, torí wípé èdè ibi tí wọ́n ti tọ́ dàgbà òní ó jẹ́ èdè rẹ̀. Ṣé a wá lè fi torí ẹ̀ kí ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà wá dé kẹ́ ẹ wá sọ wípé ẹ pamọ́ Haúsá àbí ẹ ti sílẹ̀ Ìgbò tí ló ti kúrò tipẹ́tipẹ́? Pé ohun tí a nílò láti gbọ́ pẹ̀lú ara wa ni àgbọ́yé, kí á dín àgbọ́yé ara wa, kí á sì máa bọ̀wọ̀ fún èrò kó wá. Èrò tèmi leléyìí láti dúró síbí, kò yẹ kí kẹ́nìkan wá ní dandan ibi tí mo dúró sí ni gbọ́dọ̀ dúró síbẹ̀, ibi báyìí ni mo gbọ́dọ̀ dúró sí. Tí a bá sì wò ọ̀rọ̀ ẹ̀yà, ẹ̀sìn, àwọ̀ àti òṣèlú yìí, ó ní olórí tí ò jẹ́ ká yé ogún láti ìgbà náà títí di ìṣẹ́jú tá a wà yìí. Tí a bá lè lóye láti máa bọ̀wọ̀ fún èrò kálukú, nǹkan báyìí ni ẹgbẹ́ òṣèlú báyìí ni lágbájá fẹ́ bá lọ, ẹ̀fí lẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀yà báyìí ni lágbájá in tó ń ṣe nu, ẹ̀fí lẹ̀ bẹ́ẹ̀. Olódùmarè tó fi sí ibi tó fi sí ló mọ ìdí tó fi sí. Nígbà tí àwọn míì tún wá gbọ́rọ̀ yìí tí wọ́n tún wá ronú pẹ̀lú ẹ̀, wọ́n rò wípé ẹni tí ó ní èrò jinlẹ̀ ni, ẹni tí ìròrí ẹ̀ tó kún tayọ ọjọ́ orí ẹ̀. Ṣé ẹ mọ̀ wípé gbogbo ọjọ́ orí tá à ń sọ lásìkò ìgbà náà ọdún mélòó ni? Báyìí ló ṣe wá ń gbé ayé rẹ̀ lọ. Lọ́pọ̀lọpọ̀ ìgbà tó bá ti fún àwọn Gẹ̀ẹ́sì míì eléyìí tí wọn ò bá ti rójútùú, wọ́n á bá mú un, wọ́n á bá a sọ di Yorùbá. Ọ̀kan lára ẹ̀ ní ọ̀rọ̀ ti peculiar mess tó di pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́sì. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, àwọn àyàn ni wọ́n jẹ́ lẹ́yìn ó tàn kálẹ̀ pé ó wò pé what is all this peculiar mess? Àwọn àyàn bá sọ di Adélabú fòyìnbó, ó ní pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́sì, pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́sì. Ó ṣe di wípé wọ́n tàn kálẹ̀ nù. A tún gbọ́ pé ó tún nìkan tí a tún gbọ́ nínú àkọsílẹ̀ ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká. Púpọ̀ àwọn èèyàn gbàgbọ́ wípé Adélabú mu èbó ni, èbó ọ̀hún náà ni ebullition. Wọ́n rò pé àwọn mìíràn ní ebullition ṣe mọ̀ wípé báwọn Yorùbá wa tí wọ́n bá wọnú èbó. Àmọ́ nígbà tí a wá ṣe àwòfin Gẹ̀ẹ́sì gan, kì í ṣe Gẹ̀ẹ́sì tí Adélabú mu. Wọ́n ti ń lo Gẹ̀ẹ́sì ọ̀hún láti sẹ́ńtúrì kẹrìndínlógún, ìyẹn 16th century. A sì gbọ́ wípé nínú ọ̀rọ̀ Latin òun ni wọ́n ti yọ. Kí wá ni wọ́n yọ in tó sì túmọ̀ sí ẹbùn yẹn túmọ̀ sí ni to boil. Nígbà tí ọ̀rọ̀ rògbòdìyàn tó wá ń ṣẹlẹ̀, tó wá wò pé kí ló dé tí gbogbo ẹ̀ ń gbóná janjanjan, kí ló dé tí gbogbo ẹ̀ ń gbóná janjanjan, wípé the situation in the western region was ebullition. Nọ́bà tó bá sọ di pé ó sọ pé ebullition, ìyẹn láti ṣàpèjúwe bí gbogbo nǹkan ṣe ń gbóná ní ìgbà náà. Ó jẹ́ ẹni tí orí ẹ̀ pé, tí ó dáńtọ́ lẹ́nu,
bí èdè Gẹ̀ẹ́sì àti èdè Yorùbá. Àbí? Kálukú kò tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Gbogbo àwọn tí wọ́n láǹfààní láti súnmọ́ tí wọ́n mọ owó èèyàn tó jẹ́ ni wọ́n júwe ẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́pọlọ pípé, ẹni tí ó jẹ́ wípé ọ̀rọ̀ mẹ̀kúnnù onímọ̀ mọ́mú láyà rẹ̀, ó sì jẹ́ ẹni tó nípinnu pé apá báyìí ni màá lọ, kò sí ní tẹ́ ẹ lè fi yẹ padà. Olórí ìpinnu wípé ibi tí mo dúró sí náà ni màá wà, olófa rògbòdìyàn àìgbọ́ra ẹni yé bọ́sẹ́gbẹ́ òṣèlú eléyìí ò bọ́ sí ẹgbẹ́ òṣèlú eléyìí. Èèyàn méèyàn. Ìgbà tí ayé bá tẹ̀yàn táwọn àbìdárò kọnu, bí ayé bá tẹ̀yàn táwọn àtọ́dọ̀ rẹ̀ pé dílé, ayé bínú ká wọ́n da ká sómi. Wọ́n bínú yọ̀wọ́ kó ya méèpẹ̀. Ayé bínú Àjàlá gbé wọn kọrí ẹ̀ṣọ́ náà rú. Akíntọ́lá ọkọ̀ Bàdéèrè Àjàlá gbé ọmọ ọkọ̀ lògùn ọmọ àlè. Wọ́n bọ́ náà níbẹ̀. Ọmọ akẹ́kẹ́ ẹbí ọmọ abídógún. Àbíjọ́ ni bí ìpín bàbá wa lóye. Wà á bí àrásọ̀ gbaragada bùtú yá yá. Àjàlá gbé ní wọ́n máa láṣẹ ìjà sọnù. Kúrímánì ọmọ òpè. Kòkò kì í máa wẹ̀ kú ọmọ àṣàlẹ̀ òjì. Ẹ ṣeun púpọ̀ alàgbà Akínkúnmi Akínpẹ̀lú, ẹ ṣeun púpọ̀. Àjàlá gbé ń bẹ̀ ní ọ̀run ọ̀sán gangan. Ìyá ọmọ jẹ yóò bá lọ́pàá sábà díẹ̀. Àmì o, Ọlọ́run ní jíjọ́ jẹ́ gbogbo wa. Ẹ̀rí jíjà ń bẹ̀ o. Àwọn òòṣà kéékèèké wọn wá sọ pé Ṣàngó ọ̀pọ̀n máa rí Ọlọ́run ọ̀dájọ́ ilẹ̀ Òyìnká. Wọ́n fi ọwọ́ ṣàwàdà ní. Torí Ọlọ́run ló lè ṣèdájọ́ olóko òun èkúdélé. Bẹ́ẹ̀ ni àtọlóńgbò àtẹ̀kútẹ́ ilé àwọn wọn jọ mọ tí wọ́n jọ ń lé nínú ilé, àwọn wọn jọ mọ tí wọ́n lé wọn kiri, àwọn náà jọ mọ tí wọ́n jọ ń fà. Olóńgbò tí ń lẹ́kútẹ́ ilé ẹ lè fọkàn sí pé torí ará alẹ́ ní ṣe ń ṣe kó jẹ́ pé torí tó náà ó jẹ ni. Torí bẹ́kútẹ́ ilé bá kọ̀ tí ò bá jalè, ta ló mọ̀ bóyá olóńgbò náà ni ó padà jẹ́. Nígbà tó wá di ní àyájọ́ ọjọ́ òní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹta ọdún 1958, gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe gbọ́ nínú ohun tí báyìí àtàtà alárògùn nǹkan bí odò láyé Àrẹ̀mú Èkó ládé labú gbéra tó fi di wípé ọ̀nà Èkó padà dọ̀nà ọ̀run. Àgbàrá jù lọ́nà ọ̀dẹ̀ iná fún dẹ̀dẹ̀ gbogbo dúyọ̀ lé lọ lọ́jọ́ dé o. Ǹjẹ́ yẹ ká dẹ̀ takúndéédé ra wa? Apá àbí tó fa wàhálà lọ́dún náà lọ́ọ̀nù. Ó kúkú Èkó, ó fi ṣe tó fẹ́ ṣe lẹ́kọ̀ọ́ kó máa bọ̀ padà. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ àti ìwádìí tí a ṣe, kì í ṣe ònìkan ní bẹ́ẹ̀lú ọkọ̀ lọ́jọ́ náà lọ́hùn o. Ẹ béèrè wò, àwọn mẹ́rin ni wọ́n jọ wà nínú ọkọ̀, kò sì sí ìtóyè inú àwọn mẹ́rẹ̀ẹ̀rin. Oríṣiríṣi àwọn
ọ̀rọ̀ àtẹnudẹ́nu ò la gbọ́. mo rántí ń bàtà wà ń kékeré ní òkè odò àwọn àgbàlagbà máa ń sọ ẹlòmíà ní ó ti bọ́lẹ̀ ó ti dọ́fẹ́ kó ònú ọkọ̀ báyìí ó dúró sórí igi nígbà tó wá rí páwọn yòókù ẹ̀ ti kú lòun náà wá padà kú. oríṣiríṣi ọ̀rọ̀ gẹ́gẹ́ bí èrò àwọn àgbà pàápàá ẹni tí wọ́n bá nífẹ̀ẹ́ sí. bíbọ̀ tí ń bọ̀ láti Èkó lọ́jọ́ náà ìkan lára àwọn ọmọ orílẹ̀-èdè Lebanon yẹn Lebanese tó jẹ́ oníṣòwò ẹ̀ ó wà ní mọ́tò pẹ̀lú àwọn ìbátan rẹ̀ méjì òun fúnra rẹ̀ sì kẹrin gbogbo àwọn mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n sì parẹ́ lọ́jọ́ náà. wọ́n wá wò pé kí ló kùnfà ìjàmbá tí mọ́tò fi parẹ́ tó bá wọn gẹ́gẹ́ bí a ṣe gbọ́ ní tó fa rògbòdìyàn lọ́jọ́ náà nù wọ́n pa ni ojú lásán kọ́ èyí tó wù kó jẹ́ ó wá ó lọ ṣùgbọ́n kí iṣẹ́ rẹ̀ akitiyan rẹ̀ ipa tó kó gẹ́gẹ́ bí olóṣèlú pàtàkì. tí wọ́n bá sọ̀rọ̀ nípa àwọn akẹ́kọ̀ọ́ jáde àtijọ́ nílé ẹ̀kọ́ Government College Ìbàdàn wọn à lè kọ ìyẹn olóyè Alhaji Adégòkè Adélabú Gbàdámọ́sí Àkàndé wọn ò lè kọ iye rẹ̀ wọ́n mọ̀ dèwé bò ó. níjọ́ tí àṣàrà ìlú ló bọ̀ wálé ayé oyin lé wọn lóko ejò lé wọn kálà èèyàn ńlá ní pupa ọ̀bọ ńlá mi ìlú títì dúdú wù mí wọ́n fẹ́ pupa wù mí wọ́n fẹ́ irú lé yìí má kọ irú tọ̀hún má kọ. àti ọmọ aráyé ọ̀fẹ́ mọ̀ràn bí kú bá dé rọ́pin ẹ̀rá dé la kù sí ìdàgbà arákùnrin tó dákẹ́. lọ́lọ́pàá lé wọn nígboro àwọn. nígbà tí ọ̀rọ̀ ń wá ṣẹlẹ̀ irọ́ ni òótọ́ ni ló wá di wípé ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ní lé wọn nígboro erégun ẹgbẹ́ òṣèlú kìíní kọjú sẹ́gbẹ́ òṣèlú kejì. sọ́jà ń pààyàn ẹ̀mí tọ́gbọ̀ olóòkà aṣáàkígbékígbé Àkàndé ọ̀wáyé mọ́. Àkàndé ọ̀wáyé mọ́ o. ẹ̀rín là á fi rí èyí ni ọ̀kan ọba lágbẹ́ máa láré. ẹ wo ibi tí ń ṣe nù ọ̀pá lámbá Nàìjíríà ẹ wo ìdùbá bí ní sọ̀kánù òkò. mo ń bọ̀ ṣé ẹ sì mọ̀ wípé títí di àsìkò iná lọ́rọ̀ darapọ̀ mẹ́gbẹ́ wa ó ṣẹgbẹ́ wa kò ṣẹgbẹ́ wa ló sì ń dá rògbòdìyàn sílẹ̀ títí di àsìkò yìí. ó túmọ̀ sí wípé gbogbo tí ò já yí ogún láti bẹ̀rẹ̀ òun náà ní tó ń bá wa fínra táyé òfegún títí di àsìkò yìí. nígbà òkú tí ẹ bá wò ó kú lẹ́ni ọdún mẹ́tàlélógójì ṣé a lè pè ní mẹ́tàlélógójì ṣá àbí ká sọ wípé méjìlélógójì àtààbọ̀ torí ní oṣù kẹsàn-án ni ìbá tó pé ọdún mẹ́tàlélógójì. àsìkò tó lò láyé kéré ṣùgbọ́n ipa rẹ̀ kò jẹ́ kó tán lẹ̀ èyí tó jẹ́ kí n mú ọ̀rọ̀ rẹ̀ wá nù káfí rántí pé òní yìí ló pé ọdún 63 tó sílẹ̀ wọ̀ tó kí ayé kó dìgbà ó ṣe. síbẹ̀ àwọn iṣẹ́ tó ti ṣe àwọn iṣẹ́ akíkanjú tó ti ṣe gbogbo àwọn ibi tí wọ́n tó ti láǹfààní láti dé tó ti fi ipa sílẹ̀ àwọn ipa yìí kò jẹ́ kó ṣe é gbàgbé ó jẹ́ kórúkọ rẹ̀ ó sì máa tàn. kí láyé á sọ nípa tiẹ̀ bí títàn bá dé kí láyé á sọ nípa tèmi bí títàn bá dé kí láyé á sọ nípa gbogbo wa kí ṣé ẹ mọ̀ wípé àṣélẹ̀ báyìí lábọ̀ wá bá àbọ̀ wá báyìí náà ni ó padà wá dìtàn. ìtàn gangan ni ò ní jẹ́ kí wà nílé yí ẹni ó tán. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti kú lẹ́yìn ìgbà tiẹ̀ tí ò sẹ́ni tó rántí wọn mọ́ torí pé wọ́n ti tán kí wọ́n ó tó mímí ìkẹyìn. àmọ́ kí ni iṣẹ́ tí wọ́n ń ṣe tí ò ní jẹ́ òtán. ẹ jẹ́ ká wá ronú wò ó. ẹ wo ìpàkúrẹ́ ìpàbí ní sọ̀dọ̀ gbàrà ẹ wo kú Murtala. ká ronú wò ó ká gbìyànjú ká jáwọ́ lápọ̀n tí yóò yọ̀ ká dá mi láka náà gbogbo ká gbìyànjú láti yọra wa kúrò lọ́wọ́ òṣèlú bó o bá o pa bó o bá o bò lẹ́sẹ̀ torí gbogbo téèyàn bá ṣe
gbogbo ọlá, gbogbo ọkọ, gbogbo ipò, gbogbo ọwọ́, gbogbo ọrọ̀, ohun gbogbo tá a lè kó jọ níjọ́ tí pinpin bá ti dé tó bá ti dé ó tán pinnu. àmọ́ àwọn ipa tá a bá ti ṣe ní ìsìn, àwọn ibi, àwọn nǹkan rẹ tá a bá ti ṣe lásìkò yìí, àwọn ọ̀rọ̀ tó ṣèlú lóore tá a bá ti sọ lásìkò yìí, òun láyé á máa padà sọ lápá ẹni tí ò ní jórúkọ ẹni ó tán. pẹ̀lú eléyìí ni kí a máa dágbére fúnra wa lórí àkọ́tún ètò wa, ètò yìí ìṣẹ̀dálẹ̀. ṣé mọ̀ wípé ẹni tó wá tó lọ tó lápá rere òun là ń rántí. ẹ jẹ́ ká gbìyànjú lẹ́nu iṣẹ́ wa, lókòwò wa, nínú ẹbí wa, láwùjọ, níbi gbogbo tó bá ti láǹfààní láti wà, káwa náà ò lápá rere, káyé ó lè rí nǹkan rí sọ nípa wa. Olúwabùkọ́lá Adélékè lórúkọ mi, alákàsọ èdè. ẹ má gbàgbé ẹgbẹ́, ẹ bá wa tàn kálẹ̀, ẹ ti darapọ̀ mọ́ wa lójú òpó YouTube ti ìṣẹ̀dálẹ̀ àbínibí wa. kì í ṣògede ń tá a bá ṣe lójúkojú báyìí nìkan là ń fi síbẹ̀ o. a máa ń fi àwọn àkànṣe iṣẹ́ ìyẹn documentaries tí a bá ṣe láwọn ìlú kọ̀ọ̀kan, ó máa ń wà lójú òpó yìí. ẹ ṣeun púpọ̀, yóò yẹ gbogbo wa, kò ní yẹ̀ ẹ́ lẹ́ o. ibi ò ní bá mi, kò ní bẹ́yìn náà láṣẹ Elédùmarè. agbe mi tún ṣe tán padà relé ìdáwó náà nù, àlùkò mi tún ti bọ̀ yẹ́ ṣẹ̀ṣẹ̀ lénìí, ó ń padà relé èkó sàn. lèkélèké èmi tún ti ṣe tán, ó tún padà relé ìkẹfun tuntun. èmi ẹmọ lẹ́mi ò ní bá wọn lọ lẹ́jà tó lọ tí ò dé sálẹ̀ omi. Olúwabùkọ́lá ni ò ní bá wọn lọ ìlú ọkọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sálẹ̀ odò. èmi ni màá lọ gbogbo ẹ̀yin èèyàn rí, ẹ̀yin èèyàn yìí, ẹ̀yin olólùfẹ́ èdè Yorùbá pàtàkì tẹ́ ń fẹ́ wa ní gbogbo ìgbà náà ni màá tún bá pàdé tó bá tún di ní ọjọ́ mi ọjọ́ rẹ̀. ire o, ire kàbìtì.